Africa Content TV. Tẹ́mi tẹ́wò yìí, ọ̀dẹ́dẹ́ wa bí. Àwọn tí ìjọba tẹ́wọ̀n yìí o, wọn kì í ṣàyànjú ọ̀ o. Jìbọ́lá náà o, náà ṣe bébí. Ẹ ò pé pàṣẹ onílé o, wọn ò lè wá bí. Mọ tójú ẹlẹ́ṣẹ̀ kí ó rí ètò ojú èmi. Ẹlẹ́la yóò ṣe é tó já kiri yẹn. Àǹtí mo dúpẹ́ o tó jẹ́ àgbàdùn rárá. Ẹlẹ́la yóò ṣe é tó já kiri yẹn. Àǹtí mo dúpẹ́ o tó jẹ́ àgbàdùn rárá. Ìgbà wọn yóò pè é lọ sí ọ̀dọ́ ni wọn. Ìgbà wọn yóò pè é kò bá ọ̀dọ́ ni tu. Ọmọ ẹlẹ́lẹ̀ yóò bá ti máa bú mi pé wọ́n yí lórí bẹ́ẹ̀ àwọ̀. Máma bú mi pé wọ́n yí lórí bẹ́ẹ̀ àwọ̀. Àní wọ́n yí lórí bẹ́ẹ̀ àwọ̀. Máma bú mi pé wọ́n yí lórí bẹ́ẹ̀ àwọ̀. Ẹgbẹ́ náà kí làwọn ṣe? Ẹgbẹ́ náà ṣe rí kí làwọn ṣe? Ìwé àpàrí ló àwọn àṣẹjà. Ẹjẹ́ àjọ̀dún lòdì ọmọ kẹ́kọ̀ọ́ bá rẹ̀ lọ. Agbára ní kẹ́ẹ̀mí yá. Báwo lọ sọ bá ṣe tọmọ tó ń fẹ́ ti sá? Ọmọ bá jù ọ́ ṣe. Àwọn òṣè náà ṣe tọmọ tó ń fẹ́ ti sá. Ẹjẹ́ máa bẹ kú bẹ́ẹ̀ tí àwọn ọjà kò dá. Ọmọ bá mábìrin náà kéjì àdùwà bá. Ọmọ àwọn òṣè náà ṣe bẹ́ẹ̀ kò dá. Àlùtá October 7 èèyàn rẹ̀ ìgbò òtẹ́lẹ̀ àdàrẹ́tọ̀ èèyàn aláwọ̀ yé mọ́jọ́ àbáwọlá àtẹ́fẹ̀ àwọn tó ní àtẹ́fẹ̀ aláwọ̀ àbáńká yàrá sí wọ́n wọlé wọ́n máa ní sọ́ọ̀rẹ́ òkúlẹ̀ àbáńká àmì bábá. Ẹjọ́ àdọ́ta fún sáàtì. Láàtọ́ máa tẹ̀síwájú. Nínú iṣẹ́ ọlọ́run kó lé lábẹ́jọ́ ní àlọ́dún lọ. Dáwọ́ máa bá sọ̀rọ̀ àlùbáríkà. Yes, níbi ìta fẹ́ lọ gúnlé lábẹ́ka ní àlàáfíà ní ká sọ fọ́lọ́ wọn bá.
ẹlẹ́ni o kọ̀mpútà àfilẹ̀ ìyá 2020 ẹ̀yin lẹ́ni ìta ṣe kọjá ìdání ṣe pọ̀ lẹ́yìn ọkùnrin bá rẹ̀ sí máa aláàbí ẹ̀yọ́kẹ́yìn ní sáàtì ẹ̀yin lẹ́ni protection yẹn ọkùnrin àbáká aláàbí lórí gbogbo wa. aláṣẹ láyé aláṣẹ lọ́rùn bàbá bàbá kúta. ọba ní wọ́n jẹ ọba lẹ́yìn ọba tuntun ọba tó ń ṣe ọba tàbí ọyún wá ọba tó tó bá ti sálẹ̀ àtẹ̀rẹ̀ ìjẹ́ ìjẹni àtàsọ̀mọ̀ òjẹ́ ìdájọ́ èrò tó wọ́n ní. ọlọ́run ò ṣe mí bàjẹ́ èèyàn kan náà pé bẹ́ẹ̀ ládùúgbò tí wà ní ìkẹjà ẹlọ́pọ̀ ọ̀lẹ́ ìbàdàn. orí michael olùkẹ́pẹ́ lórí ìlú ẹ̀ onírafẹ́ orúkọ àwọn tẹ̀lé ní ìmọ̀ ọ̀gbọ́nrin bàbá ọ̀dọ̀ yìí náà pé óò ẹ̀yìn lẹ́ni wọ́n ní náwó. déédéé àsìkò yìí ibi àgbà tó ń ṣiṣẹ́ lọ́wọ́ kọ̀ǹpútà village ti ya 2022 December 23 oríkùn mẹ́rin tó bí ángẹ́lì ní ìmọ̀ ọ̀gbọ́nrin bàbá ẹ̀rọ ọ̀gbọ́n ara ẹ̀kọ́ tó sílẹ̀ nítorí tẹ́lẹ̀ ètò àtọ́jú ọgbọ́n bá gbọ́ ooo èṣù ọgbẹ́ ọkùnrin làwọn àgbà ọ̀tá máa parí orin àmì. Zangalo. Abolóyè Zangalo. Bọ́sọ̀ ní ọmọ sá. Ọmọ tẹ̀lé ọmọ gbogbo ẹ̀jẹ̀ ọ̀tá gbogbo ìgbà ajá ẹ̀jẹ̀ tẹ́rì. Adáyọ̀ sọ́wọ́ ẹ̀jẹ̀ ta ayọ̀. Oyo. Ọlọ́run bá ní jẹ́bẹ̀. Àbùsíánù. Bẹ́ẹ̀ tí ìwé ní mò ń gbọ́ náà àbájá àbàṣẹ. Loudest. Etí inú bẹ́ẹ̀ ní ẹ̀rọ àìsàn bàbá wá sí náà. Loudest complex. Ọmọ Igbo, àdàgbàgbà ní sákàrà. Iṣẹ́ yìí ò ní bàtà. Rọ́ọ̀mọ̀, títí Tolú. Ẹjọ́ kí náà fẹ́ ìjọ ìṣẹ̀lẹ̀ ọ̀gá wa. Àríkà tó ní àmọ̀ká tó wọ̀n. Asọ́kẹ́ àbùsọ̀ tọ́kẹ́ àtọ́tọ́. Adéká tó tó àwàká tó wà. Ọlọ́run náà pé bẹ́ẹ̀ ẹ̀ wà ìṣòro bàbá báraka. Ìjàmbá olúwa ló ní mí. Ó máa ní sọ̀rọ̀ o. Àlàbù ẹ̀ẹ́sẹ̀ o. Àpá àìká bàbá.
sọ àwọn ọmọ abára ni. Tẹ́júmọ́ sí ìmúra àdìjọ́ àdúrà. Sáàbì ẹ̀yin ní bàbá. Tẹ́júmọ́ sí ìmúra. Alágbára lọ́wọ́ ni alágbára o. Ìjọba lọ́wọ́ ni ìjọba. Ọba àti gbogbo báyé. Ọba ayé ń wárìrì fún àbáka ẹ̀yin ní sáàbì. Kábíyèsí o. DJ Jagusiano Aulas Complex Taufik Dr. Tauba Linga. Bàbá ti bá dọ́kítọ̀.